lórí ọ̀rọ̀ àwọn olórin pẹ̀lú àwọn sọmọgbé wọn àwọn band members wọn tó ń ṣiṣẹ́ lábẹ́ wọn. Kọ́mádà Ebenezer Obe tó ti ṣàlàyé wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn ìwà àìní ìbáwí àìní ìtẹ́lọ́rùn ìwà gidi àti ìgbéraga tó wà ní ọwọ́ àwọn band members wọn kọ̀ọ̀kan tí wọ́n dá dúró láwọn àsìkò kan. Nínú fọ́nrán yìí Kọ́mádà Ebenezer Obe tó jẹ́ gbajúmọ̀ olórin tí wọ́n gbajúmọ̀ nílé lóko lẹ́yìn òdì tí wọ́n sì làmìlaka bó bá ń sọ̀rọ̀ àwọn olórin tí wọ́n ti làmìlaka lórílẹ̀‐èdè Nàìjíríà. Kọ́mádà Ebenezer Obe ò kéré nínú fọ́nrán yìí ẹ gbọ́ bí wọ́n ṣe mẹ́nuba àwọn ìwà tí ò dá tó wà ní ọwọ́ àwọn ìsọmọgbé wọn àwọn band members wọn tí wọ́n dá dúró láwọn àsìkò kan bí mi gan nínú wọn bó ṣe máa ń hùwà ìdọ̀tí tí ó mú tí àmupara tí ó sì mọ dójú tì wọ́n níbi tí wọ́n bá ti lọ ṣiṣẹ́ eré. Ọ̀rọ̀ tó pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí kódà wọ́n mẹ́nuba àwọn ìwà àgídí àti ìgbéraga tí mi gan nínú wọn ní tí ò fi jẹ́ kán tì dé ibi tó ga lónìí ibi tó yẹ kí wọ́n dé despite wípé wọ́n mọṣẹ́ dójú àmì. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn bẹ́yìn bá wá ṣe ní àǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì DIGINAIJA television ẹ máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri. Ẹ tún jẹ́ ká jìjọ wò fọ́nrán ẹ̀yin èèyàn kẹ̀dẹ̀ máa bá mi fèrò tìyín nípa gbogbo àlàyé tí Kọ́mádà Ebenezer Obe tí wọ́n tún ṣe nípa àwọn band members wọn tí wọ́n dá dúró lásìkò kan kẹ́ máa bá mi fèrò tìyín nípa ìsí comment ojú tẹ̀yìn fi wò ìhà tó kọ sí yín ẹ máa sọ opinion tìyín sí comment fọ́nrán ọ̀hún rèé ẹ jẹ́ àjíjọ gbọ́. Àwọn èèyàn sọ pé mo weak. There should be a way láti deal. Let me tell you something. Ó ní wípé àkúṣe ń ṣe ìjọba ẹ̀. Àwọn èèyàn sọ pé mo weak ṣe weakness. Tó bá ṣe wo kíní ẹ̀ mo máa ń gbà yàn àwa pọ̀ àwọn kan wà ní mo sanwó oṣù fún wọn ò tí ì dé bẹ́ẹ̀. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ni pé wọ́n ṣe pọ̀ yẹn tá bá play wọ́n tún máa mú tí wọ́n tún máa lọ bá àwọn customer wọ́n máa disturb wọ́n ní concentrate show business never ṣe. Yomi àbúrò mi ni ṣe Yomi Taye wá ọ̀dọ̀ mi ló ń gbé torí olówó àwọn onígbòho fẹ́ kọ́ mi sí náà. Wà bẹ́ẹ̀ wọ́n ti wá pọ̀ so by the time tí bí Simon yìí sọ bí ká lọ tí mo tí ò bá wá tó fi lọ rẹ́ẹ̀tì lù nígbà tó ti lùlù báyìí tí mo nígbà lọ sí lọ́ra lù márùn-ún torí gbogbo lù ọwọ́ mo tí lò ń wà tí mo tí ò bá sí ń bẹ̀ gbogbo olùlù sílù kò sí bẹ́ẹ̀ kò sí lù ọmọ lù torí kò ní gbé lù yẹn lẹ̀. Bí ìwé tó ṣe dáa tó òun oní pọ́lísì ẹ̀ èèyàn nílé nígbò báwo ló ṣe ló máa rójú ẹ̀dùn ló fẹ́ ètò ìdí tiẹ̀ wà ní àwọn olóògbé ní obot kò fún ẹgbẹ̀rẹ̀ ilé ìwọlé pé ẹnìwọ̀dì fẹ́ bọ̀ bí ẹ ṣe ráyè bóyá sọ bó ṣe rí nìyẹn. Ìlú márùn yẹn lòun wá ń lù so nígbà tó wá rọ̀ níbẹ̀ tó bá ti lọ ó sì kọ̀tínú bẹ́ẹ̀ á lọ kó tó dé 12. Simon ní ti play èdè nìkan but tí mo ti wọ́n tẹ̀ dé àwọn fans kan pé ẹ jẹ́ kí o sì sinmi náà ẹ jẹ́ kó sinmi náà mo tí ì náà fún bí ara ẹ̀ gbọ́ it's not my making èmi ní bá a sọ̀rọ̀ títí kí ló ń ṣe báyìí mo ti pèsè yìí mo ti fi kọ́ anóhùn bọ́sà ẹ̀ má wọlé sà ẹ̀kan àchẹ́jì ọ̀tí lọ gbàtọ́rọ̀ wá rí bẹ́ẹ̀ mo tí ì náà wò play mọ́ gbogbo àwọn tó wà play mọ́ yẹn àdéhùn play mọ́ gbogbo wọ́n kàn dá nǹkan lórí àmọ́ àwọn òwe ẹ̀wọ̀ náà gbogbo mọ́tò mi gbogbo instrument mi torí mọ́tò wọ̀ bọ́ọ̀sì àti gbogbo ẹ̀ mọ́ kàn ní ẹ̀wọ̀ bí wọn náà máa ṣe lé nìsín mo kàn kàn wọ́n ní bí tí ó lè sọ mo kàn kàn anybody ọmọ mi ní bọ́ọ̀sì ni gbogbo instrument mi àti pọ̀jù àti tó mo jẹ́ àwọn instrument fẹ́ ẹ̀yin náà ẹ máa lọ gba band ẹ máa lọ gba akúrú Yomi wọ́n ní wọ́n máa lead gbọ́mọ kọ́ ní ẹgbẹ́ ẹ máa take care ẹ máa ṣe kankan Yomi ló wà lẹ́wọ̀ dúpẹ́ wọ́n ló wà lẹ́wọ̀ bọ̀rùkọ́ tó ń ṣe yẹ wọ́n bẹ̀rẹ̀ sí fi dààmú Yomi. Ẹ ti yí ìzọ́n out. Abẹ́ni Ayọ̀délé director Mùtíù kékeré àwọn tó wà. Ayọ̀délé
tí ẹ ṣe yàtọ̀ òun ò sí náà àwọn tán lọ Yomi Mutiu Gabriel àti àwọn tó kù àwọn náà lọ. So instead of máa kàn sack Gíwá ò lọ àwọn ìjà wọn wà lóyè yẹn Gíwá ò lọ Ayọ̀ lọ gbogbo wà ọ̀dà Ayọ̀ náà mú ọmọ mutí so instead mo máa fi ṣe kíní but Yomi náà ò mọ nǹkan torí pé kò ní sí Yomi ò tí ì ní experience Yomi náà ti ṣe aláìsàn sí ọlọ́pàá wọn tọ́jú bí owó àwọn ọmọ rẹ̀ ohun àwọn bàbá ní àdìsá àwọn gbogbo yìí ẹ jẹ́ kó wọn pílẹ̀ kankan mo ní pílẹ̀ yẹn tí ó ti yàtọ̀ ó ń plead fún wọn ó máa ń plead fún wọn mo rẹ̀ wọ́n ti jẹ́ pàdé dáadáa ọ̀lẹ́dọ̀ bàtà wọn á dà láwọn ní dádì àwọn èèyàn yìí èmi ti lọ rá súnmẹ́ntì òun wà lọ pọn àwọn súnmẹ́ntì ẹ̀ ó lóun ti fi lẹ̀ àwọn náà dẹ̀ ta gbogbo instrument nǹkan tó àìgbọ́ ẹ̀ náà nìkan now káà ó kó káà fún gbogbo wọn Àríkọ́lá ọ̀rẹ́ mi ló ta káà nínú ọgbà mi la Àríkọ́lá ń kó mọ́tò sí lẹ́kọ̀ọ́ àwọn náà wọ́n fẹ́ ra káà wọ́n máa forúkọ lẹ ọdún kan wọn ò tí ì rí kágbà mo á wá báwọn èèyàn ra mọ́tò ní ọ̀rẹ́ mi bá fẹ́ gbà iṣẹ́ tí mo fi ṣe báyìí owó ni mo sọnù yìí kí n jẹ́ kí òun fún ìyàwó mi ní dealership èrè náà sọnù yẹn ó máa ní ìyàwó mi lè gba dealership tó ń ta ìní ẹ̀mí tó gbogbo ni mo kó mọ́tò fún mọ́tò mo kọ́ra fún wọn Volkswagen ní mo gba Volkswagen lọ́rùn mo kó dàsú fún wọn àwọn tó wà lẹ́yìn mo kó Volkswagen yẹn mo kó fáwọn wọn ò mọ yìí kò yé wọn. Now ìgbà tí Ṣẹ́gun Awẹ́dé ìwọ ló kú mú Ṣẹ́gun wá sọ́dọ̀ mi Ṣẹ́gun Awẹ́dé ọ̀bà gbọ́ràn nígbà tí wọ́n fẹ́ ra mọ́tò mo fẹ́ kí gbogbo àwọn tó kù kan gba 120y kí captain gbogbo 200l náà pé ìdásùn tó sínú ọgbà yẹn mo ń torí pé Ṣẹ́gun Awẹ́ ẹgbẹ́ ọ̀dọ̀ mi ló ń gbé ilé tó nẹ́ẹ̀sì mi ló ń gbé mi ti gbé fẹ́ràn ẹ̀dẹ́ ó dẹ̀ gbogbo àwọn ọmọ ẹni kọ́lá tó ń ṣe mọ́tò rẹ̀ wọ́n sọ ó dẹ̀ mú pẹ̀lú àwọn èèyàn wá sọ wọn pé dasún tí mo gbà fún wọn rẹ̀ tí wọ́n bá tà torí ẹ̀ náà fi ṣe taxi wọn fi 200 lẹ́yìn ṣe taxi wọ́n bá rà wọ́n bá tà ó kàn yẹ pé 200 lẹ́yìn òkè ní dé púpọ̀ ní wọn ní púpọ̀ àwọn ọmọ Adékọ́lá àgbàṣe pé owó yẹn tó wọ́n tà wọ́n bá tà ó máa ra 200l àwọn yóò máa da pàdé lù nígbà tó yẹ pé mẹ́rin náà máa rí orílẹ̀-èdè méjì náà máa rí nígbà yẹn náà bí Ṣẹ́gun ṣe bẹ́ẹ̀ bí Ṣẹ́gun sọ pé 120 wáyà tó bó ṣe lọ gbẹ̀yìn tó lọ bá wọn tó tà tó gba 200 lẹ́yìn 200 ni captain torí mo fẹ́ fi ọwọ́ captain ṣe ó jọ wọn láàbí gan-an bá pè Ṣẹ́gun òkúkú mọ̀ bẹ́ẹ̀ ó ní mo wá sọ́dọ̀ mi mo ti sọ ní mo sọ lórí rédíò gbàdọ̀ ìjáde mi nígbàdọ̀ mo wá mo sọ lójú ẹ̀ Ṣẹ́gun is a fantastic guy very talented but the body mo kọ̀ fẹ́ sọ fáwọn èèyàn ni pé àwọn èèyàn tó bá mọ̀ nǹkan ṣe spirit of I èmi ni ìgbéraga wọn máa fẹ́ wà fún wọn ẹni wọ́n ní ìgbéraga kò dáa torí kò kì í jẹ́ kán débi tí ẹ kán dé Bíbélì náà sọ pé ìgbéraga ló ń ṣáájú ìparun bọ́dí mi bá sọ òótọ́ ni
àwọn ẹlòmíì tó ń ṣagídí àwọn èèyàn máa ṣagídí ṣagídí bá pọ̀ jù ọkọ mi ló mú wa àwọn míì tó ń ṣagídí ibi tí ẹ̀kọ́ dé yìí wọn ò débẹ̀ up to now wọn ò dẹ̀ tí débẹ̀ wọn ò dẹ̀ tí mọ̀ pa gidi yẹn so advice mi káwọn èèyàn wọ́n má ṣagídí wọ́n tẹ́tí kan gbọ́ àwọn èèyàn tó gba igbó lẹ́nu wọn ló ń kà. ṣé inú àwọn tó jẹ́ band members. bẹ́ẹ̀ ni wọn ló ń kà ọtí ẹni mi ní ẹsẹ̀ mo bá àná ẹ̀gbọ́n ọ̀gbọ́dọ̀ mo tí wọ́n ṣe yẹ́sà bọ̀dọ̀ wọn máa ra ọba bí gbogbo àwọn rọ sínú fanta àwọn Adédàjì wọn ti rọ kóòkù wọn ti rà sí ọ̀nà kóòkù lè mú musa o ilé ìwé wọn ti rọ ó ga o àbẹ́rí pé ó lẹ́tìkẹ́ ó gbẹnu tán ọ̀rọ̀ sì pọ̀ nùwé kọ́bọ̀ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu bàbá Ebenezer Obe yìí gbìyàn bá gbọ́ tẹnu àwọn olórin yìí ẹ̀yin gan mọ̀ wípé àwọn náà fara dáhùn tó pọ̀ lára àwọn band members wọn ó náà ṣe sọ wípé ẹni tí ò bá gbọ́ tẹnu ẹni ẹ̀gà ni ó sọ wípé ẹ̀gà ń pàtó tó ọ̀rọ̀ rẹ̀ ò ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn náà tó fi wò ìyàwó ló kọ sí yín ẹ máa jò opinion tí yín sí comment ẹ má wàá gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv tẹ́yìn ò bá ti follow wa lórí Facebook link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò kẹ́sì má gbàgbé láti máa bá mi like and share ẹ máa bá mi pín fídíò yìí kó máa lọ káàkiri ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.